Gómìnà Makinde yan Aafaa Akeu gba gold sípò. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Makinde ti yan oníwàásí àgbáyé ní Taofeek Akeu gba gold gẹ́gẹ́ bí alága àjọ ayánilówó ṣiṣẹ́ àgbẹ̀. Akeu gba gold tí í ṣe ọmọ bíbí ìlú Ọ̀yọ́ tó fi ìlú Ìbàdàn ṣe bùgbé ló ti fìgbà kan jẹ́ alága ìgbìmọ̀ tó ń rí sí ìrìn àjò mímọ́ àwọn mùsùlùmí lọ sórílẹ̀-èdè Saudi Arabia. Lára àwọn tí gómìnà tún yàn sípò ní amòfin Ayọ̀délé Adékànbí àti ọ̀gbẹ́ni Ọlájídé Bọ́ládúró gẹ́gẹ́ bí adarí àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn àkàndá ẹ̀dá àti èyí tó ń rí sí ọ̀rọ̀ tẹ́tẹ́ títa gaming board nípìnlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ni gómìnà tún yan bíṣọ̀bù David Moradeyọ̀ gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tó ń rí sí ìrìn àjò mímọ́ àwọn ọmọlẹ́yìn Kristi fún ìgbà kejì tí Sheikh Azeem Olamide Wahab Atẹ́rẹ́ sì jẹ́ alága ìgbìmọ̀ tó ń rí sí ìrìn àjò alálàájì fáwọn mùsùlùmí. Àwọn ìyànsípò míì tí gómìnà tún buwọ́lù ní ọ̀nàrẹ́bù Ọláníyan Babátúndé David, alága ìgbìmọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shooting Stars, abilékọ Adédọ̀tun Bọ́láńlé Ọláìtàn gẹ́gẹ́ bí alága iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn BCOS. Gẹ́gẹ́ bí lẹ́tà tí olórí òṣìṣẹ́ ọba Ṣẹ́gun Ògúnwùyí fi síta ṣe sọ, ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn èèyàn yìí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Nígbà tó ń kí wọn kú oríire, ó rọ̀ wọ́n láti ṣiṣẹ́ wọn pẹ̀lú ìfarajìn fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.